gbogbo ẹ fẹ́ lówó ẹ fẹ́ ṣe kíní yẹn ẹ̀tànjẹ ló pọ̀ jù ń bẹ̀ ẹ̀tànjẹ sọmi sì yìí lórí iṣẹ́ tó o bá ń ṣe o lè níbẹ̀ lọ́ọ̀ lé lórí àwọn àgbà àtijọ́ wọ́n ní ọ̀pọ̀ àwúre ló máa ń doṣó bàbá mi ló máa ń sọ bàbá mi ní ọ̀pọ̀ àwúre ló máa ń di oṣó ọ̀pọ̀ oṣó ló máa ń dàlùjọ ọ̀nà are you getting right now nígbà ayé bàbá mi nígbà tẹ́mi wà ní kékeré gbogbo èmi làwọn ará Gbági gbogbo àwọn Dùgbẹ̀ nìbàdàn kò sí ṣòwò tó wà nìbàdàn tí ò wá ń forí balẹ̀ fún dáàdì mi tí dáàdì mi bá ṣe ọṣẹ àwúre fẹ́ lòmíì a ní ṣòro àwúre iṣẹ́ tó máa bẹ́ẹ̀ ṣe ni pé kó darí àwọn èrò wá bẹ́ẹ̀ o òun kọ́ ló máa bẹ́ẹ̀ tajà o. ìwọ ni o fi wà fún àwúre o. mo sọ pé ìwà ò ní ọba àwúre. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o. báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ìsèmù ni. ilé iṣẹ́ kan bẹ́ẹ̀ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore. YEMKEM International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution sọ̀rọ̀ ẹ. ibi tí mo ta lọ nǹkan bá sọ èmi ò lè bá yín wá kíní mọ́ o bàbá yẹn wọ́n kọ̀rọ̀ mi dànù. ibi tí wọ́n á sọ ni pé gbogbo àwọn tó ń wá kíní yẹn gbà yẹn pátápátá gbogbo náà kú dànù wọ́n dẹ̀ kú sí òṣì ló pa wọ́n. ẹ̀wọ̀n tí ò tí ì kú nínú wọn tó wà ní ayé lè ní wọn jéèyàn. kábíyèsí lẹ́dùnmarè. èmi dẹ̀ ń gbé mo manage lọ́dọ̀ bọ́dà mi yẹn ni bọ́tẹ̀ mi nílé ní ọdún so ṣé tí ẹ bá ti ń wá àṣírí ayé kò lè rí láíláí àdìtú lọ̀rọ̀ Ọlọ́run. kábíyèsí. advice me to the youth ni pé kọ́ yé wàwákùwà ẹ bá ti wàwákùwà yóò rí rikuri gbogbo ẹ fẹ́ lówó ẹ fẹ́ ṣe kíní yẹn ẹ̀tànjẹ ló pọ̀ jù ń bẹ̀ ẹ̀tànjẹ sọmi sì yìí lórí iṣẹ́ tó o bá ń ṣe o lè níbẹ̀ lọ́ọ̀ lé lórí àwọn àgbà àtijọ́ wọ́n ní ọ̀pọ̀ àwúre ló máa ń doṣó bàbá mi ló máa ń sọ bàbá mi ní ọ̀pọ̀ àwúre ló máa ń di oṣó ọ̀pọ̀ oṣó ló máa ń dàlùjọ ọ̀nà are you getting right now nígbà ayé bàbá mi nígbà tẹ́mi wà ní kékeré gbogbo èmi làwọn ará Gbági gbogbo àwọn Dùgbẹ̀ nìbàdàn kò sí ṣòwò tó wà nìbàdàn tí ò wá ń forí balẹ̀ fún dáàdì mi tí dáàdì mi bá ṣe ọṣẹ àwúre fẹ́ lòmíì a ní ṣòro àwúre iṣẹ́ tó máa bẹ́ẹ̀ ṣe ni pé kó darí àwọn èrò wá bẹ́ẹ̀ o òun kọ́ ló máa bẹ́ẹ̀ tajà o. ìwọ ni o fi wà fún àwúre o. mo sọ pé ìwà ò ní ọba àwúre pé ìwà ní ọba àwúre pé tí àwọn èrò bá dé ìwà ni wọ́n máa fi bẹ́ẹ̀ rajà fi wá kún o torí ìwà ní ọba àwúre ibi tó wò yẹn ti jáde nìyẹn ṣọ́bísì so lórí àjò lórí iṣẹ́ tíyàn bá ń ṣe tó bá níbẹ̀ lọ́hùn Ọlọ́run lè gbé burújí ẹ̀ dìde ìyẹn tí kádàrá bá ti wà wípé iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ ẹlẹ́dàá ẹ̀ ni tí ó jò jéèyàn ṣọ́bísì yìí torí ẹni tó ń ṣiṣẹ́ oníṣẹ́ kò mọ̀ ẹlòmíì iṣẹ́ tó ń ṣe kì í ṣiṣẹ́ ẹlòmíì iṣẹ́ tó ń ṣe oníṣẹ́ ni are you getting me right now. ó dàbí ẹni tó gbáriwo ọjà tí ó béèrè lọ́wọ́ orí. sọ mi sì yìí so ẹlòmíì nígbà tó bá ní ẹwà ọmọ kéékèèké kan náà lọ ọmọ wakọ ìsú ayé èṣù ló ń gbélé ayé èṣù so irú àwọn tó wọ̀ wákúwà bẹ́ẹ̀ yẹn àtàwọn tó ń bá wọn ṣe ẹni náà ni wọ́n ẹni náà you understand me now because gbogbo nǹkan tó bá ti ń la ẹ̀mí lọ ìránṣẹ́ èṣù ni wọ́n gbogbo tó bá ti ń lọ ẹ̀mí bí ká máa lọ wá nǹkan ẹlẹ́mìí ìránṣẹ́ èṣù ni bọ̀ gbogbo ẹ̀ téèyàn bá ti ní tó bá ti ní ẹ̀rí ọkàn tó dẹ̀ nígbàgbọ́ pé iṣẹ́ tí mò ń ṣe yìí o ìwọ Ọlọ́run o jẹ́ kí n jẹ́yàn níbẹ̀ pẹ̀lú ògo náà yóò jẹ́yàn tí àkọsílẹ̀ bá ti wà fún ṣọ́mi sì yìí
but àìmá ní àròjinlẹ̀ ayé tó wá da ayé dáńdá wì òun ló bà gbogbo ẹ̀ jẹ́ o. And politics ó tún contribute sí politics in Nigeria to máa ní what is the root cause of all these evils is politics. Are you getting me right now? Politics ni. And the Nigerian factors, poverty, ìṣẹ́, a gbà pé okay, poverty tó wà Nigeria, in fact Ọlọ́run nìkan ló lè bá wa mú kúrò, but nevertheless ìyẹn ò ní pé ká máa mú ẹ̀mí ọmọlàkejì ká máa lọ gbẹ̀mí ọmọlàkejì láti wá nǹkan tí ó pé tí ò ní meaning. It doesn't have any meaning. You understand me now? Òun mo ṣe sọ yìí pé owó níní kádàrá ni wàláhì tàláhì kò sí ọgbọ́n tàbí ìrà sí ẹni tí ò ní lówó láyé kò ní ní. Àwa ti róríṣiríṣiríṣiríṣi even láyé àtijọ́ tójú ò tí ì là báyìí. Láyé àtijọ́ I'm talking of 45 years ago àwọn ẹ̀gbọ́n méjì ọ̀rẹ́ méjì ni wọ́n gbéra wọ́n lọ ṣògùn wọ́n fẹ́ lówó wọ́n lọ sí ìrùn náà lọ pátọ̀ dé dérùn wọ́n lọ fẹ́ ṣògùn wọ́n dẹ̀ ṣògùn owó fún wọn ìkan bá lówó ìkejì ya wèrè. Àkọsílẹ̀ ti wà fún pé yóò lówó ní kádàrá owó ti wà lára ẹ̀ ó lélẹ̀ tó ya wèrè yẹn ó ní kò lè lówó. That is for you to know wípé owó níní kádàrá ni. Ẹlòmíì bẹ ṣe rí yẹn ẹlòmíì okay for example now mi fẹ́ dárúkọ ẹni yẹn ẹnìkan wà nílùú wa ní Nàìjíríà tó yẹ pé tó bá léèyàn burú ó burú tó bá léèyàn láwọn ó láwọn gbogbo nǹkan burúkú yìí ló ń ṣe ṣùgbọ́n òun lọ́lọ́run kẹ́jù láyé tó bá ní ẹni tọ́lọ́run kẹ́jù Nàìjíríà òun ni tó bá léèyàn burú òun ni ó láwọn òun ni ó ṣe gbá òun ni ṣùgbọ́n òun lọ́lọ́run kẹ́jù pé ta lọ́lọ́run kẹ́jù wàláhì mo ṣe ní gbogbo Nàìjíríà ẹni bàbá tí mo sọ yìí ni àyànmọ́ ẹ̀ ní kádàrá ẹ̀ ní kò sí tẹ́nìkan lè ṣe sí. Are you getting me right now? Ẹ máa rí ẹlòmíì gbogbo wà burúkú ilé ayé ló wà lọ́wọ́ ẹ̀ á dẹ̀ mèkì ẹ̀ sọ mí sí ẹlòmíì dẹni yìí kò ní wà burúkú lọ́wọ́ ó ṣe dáadáa ó ṣe bìtì kò dẹ̀ ní mèkì kò ní jẹ́yàn. Ó dàbí obìnrin tó ti ṣẹ́yún tó bá ní obìnrin míì pé kó sọ iye oyún tó ti ṣẹ́ àtó ogún ní àbọ̀ṣàn àbẹ́ẹ̀kọ́ tó bá sọ yìí pé kó ka iye ọkùnrin tó ti fẹ́ kò níye òun ló máa rí ọkọ tó dáa fẹ́ jù tó bá tún wá wọlé ọkọ òun ló máa tètè lóyún tó bá dẹ̀ sọ pé ta ni olórí alágbèrè number 1 òun ni pé ká ṣe oyún number 1 òun ni ẹ máa wá rí obìnrin míì kò ṣe ránù kò ṣẹ́yún rí number 1 kò ní lórí ọkọ tó bá ṣẹ̀ tún wá lọ́kọ ọgbọ́n tó bá tún wọlé ọkọ tán kò tún ní wá lóyún ṣe ni pé àdìtú lọ̀rọ̀ lé ayé. Kábíyèsí Elédùmarè. Àdìtú ni. So advice tí mo fẹ́ fún àwọn youth wa nìyẹn pé ká má sa eré kọjá kádàrá. Torí pé àdìtú láyé tó bàbá wa ẹ ṣeun bí wọ́n ṣe ń sin ni wọ́n fi ń kàn bàbá wa ẹ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti pé ń bo ni kí wọ́n kàn sí tí wọ́n bá fẹ́. olúléeṣẹ́ wa wà ní number 205 Ìdìmú Ẹgbẹ́dá road ní YEMKEM plaza nọ́mbà tán lè fi bá wa sọ̀rọ̀ ńbẹ̀ 08066666359 or 08066669868 or 09068647156 then ó lè lọ sórí wẹ́bsáìtì wa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ti ń sọ ẹ̀ wọ́n lè lọ sórí www.aia.com.ng or spiritualism.aia.com.ng. The telephone number tó lè fi reach wọn ní kílíníkì 08088881020. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa ọ̀hún ẹ gbọ́ oríṣiríṣi ìmọ̀ràn ìwọ tí wọn náà ẹsẹ̀ ń pètè tiẹ̀ gbà pé orí ni gbogbo nǹkan àkúnlẹ̀yìn àlàdáyébá bàbá wa ní ká mọ̀ kánjú ọ̀la ká mọ̀ bá dára wa lẹ́bi nígbẹ̀yìn bá a ti wáyé páàrí láàrí ẹyẹ olóńgò ò lè gbé tiẹ̀mí sórí o
gbà pé àkúnlẹ̀yìn rẹ ìlàdáyébá rẹ àdélé ayébá rẹ iná lọ́mọ dáyé sí. Bàbá wa títí ìgbà míì tá a mọ̀ gbé yín wá sójú ìwòran wa ẹ̀yin láàmà wa àwa láàmà wa ẹ̀yin náà láàmà bá ikú ò ní kánjú pa yín o ẹ̀yin lẹ́ jẹun ọmọ àwa náà sì jẹun ọmọ ó dìgbà kan náà náà ó dàbọ̀. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ní sèmù ni ilé iṣẹ́ kan bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore YEMKEM International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution